Aláròyé máa wí o. Kẹmi Afolabi bú sẹ́kún Gbaragada, èyí lohun tó ń pa á Nigbe. Inú ọ̀kan nínú àwọn òṣèrébìnrin ilẹ̀ wa tó mọ́ra dáadáa nì, Kemi Afolabi, kò dùn rárá. Níṣe ni òṣèré náà ń wa ẹkún mu bíi gàárì nígbà tó wá sórí ayélujára láti wá sọ̀rọ̀. Kò sóhun méjì tó fà á ju bí ilé òṣèré ẹgbẹ́ ẹ̀ tó tún jẹ́ ọ̀rẹ́ kòríkòsùn ẹ̀ Mercy Aigbe ṣe jóná gbúrúgbúrú tí ọ̀pọ̀ nǹkan olówó iyebíye àtàwọn irinṣẹ́ tó fi ń ya fíìmù bá ìṣẹ̀lẹ̀ iná náà lọ. Èyí tó dùn Kẹ́mi jù níbẹ̀ ni ọ̀rọ̀ kò bá kùn gbé táwọn èèyàn kan sọ sí Mercy tó jẹ́ ìyàwó Kazeem Adéòtí tí wọ́n sì ń sọ pé nítorí ọkọ ọlọ́kọ tó fẹ́ ni ìṣẹ̀lẹ̀ náà fi ṣẹlẹ̀ sí i. Èyí tó tún bà Kẹ́mi nínú jẹ́ jù ni ọ̀rọ̀ tí àwọn èèyàn yìí ń sọ pé nítorí kí àwọn èèyàn lè bá ara fíìmù rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé jáde ló ṣe kíná bọ ilé rẹ̀ kí àwọn aráàlú lè ṣàánú fún un. Àwọn ọ̀rọ̀ tí kò mú ọpọlọ dání táwọn èèyàn ń sọ lórí ayélujára yìí ló bí Kẹ́mi nínú tó fi bọ́ síta tó bu ẹnu àtẹ́ lu àwọn tó ń sọ ìsọkúsọ yìí. Bẹ́ẹ̀ ló tún rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn èèyàn láti dìde ìrànlọ́wọ́ sí òṣèrébìnrin tó rẹwà dáadáa yìí nítorí ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ sí yìí. Kẹ́mi, ẹni tó ti fi orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe ibùgbé báyìí, sọ pé lóòótọ́ làwọn máa ń múra o, táwọn máa ń kun àtíkè, táwọn sì máa ń dùn ún wò gẹ́gẹ́ bí òṣèré tí àwọn bá múra tán. Ṣùgbọ́n ohun tó wà nídìí gbogbo ẹ̀ lágbára ju èyí tí àwọn èèyàn ń rí yẹn lọ. Òṣèré yìí ní kò rọrùn rárá. Ó ní òun mọ Mercy Aigbe gẹ́gẹ́ bí akíkanjú obìnrin tí ohunkóhun kì í bà á lẹ́rù tàbí pa á láyà. Ó ní pẹ̀lú ẹ̀ náà, ó ní òdiwọ̀n ibi tí èèyàn lè mú nǹkan mọ́ra mọ́ gẹ́gẹ́ bí obìnrin. Ó ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí òṣèré yìí lágbára pẹ̀lú bó ṣe jẹ́ pé gbogbo dúkìá ẹ̀ tó kó sínú ilé náà tó fi mú àwọn ẹ̀rọ tó fi ń ya fíìmù ní iná náà jó tí gbogbo ohun tó wà nínú ilé náà sì jóná kanlẹ̀. Ó ní kò sẹ́ni tó máa wà nínú irú ipò báyìí tí kò ní ṣe é bákan bó ti wù kí ẹni náà ní ọkàn akin tó. Pẹ̀lú omijé lójú ni Kẹ́mi fi ń rawọ́ ẹ̀bẹ̀ sáwọn èèyàn pàápàá lórí ayélujára láti ṣàtìlẹ́yìn fún ọ̀rẹ́ ẹ̀ kí wọ́n sì fìfẹ́ hàn sí nírú àsìkò tó lágbára tó ń là kọjá yìí tàbí kí wọ́n fi í sílẹ̀ láì dààmú ẹ̀ tí wọn kò bá lè káàánú ẹ̀. Látìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ làwọn kan ti ń gbé oríṣiríṣi nǹkan jáde nípa òṣèré yìí. Wọ́n ní iná ẹ̀mí mímọ́ tí wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀, ìyẹn Holy Ghost fire, lójó ilé àwọn ọ̀tá Fúnṣọ́ Adéòtí tó jẹ́ ìyáálé Mercy lọ́ọ̀dẹ ọkọ ẹ̀. Bẹ́ẹ̀ làwọn míì ń sọ pé àwọn dúkìá tó fẹ́ wá gbà nílé Adéòtí tó fi fẹ́ ló ń jóná yìí. Oríṣiríṣi ọ̀rọ̀ kò bá kùn gbé láwọn èèyàn kan sọ sí òṣèré yìí lórí ayélujára. Ọ̀pọ̀ èèyàn ni wọ́n sì ti ń rọ̀jò èpè fún àwọn tó ń sọ̀sọ́kúsọ báyìí sí Mercy pé aláìláàánú àti ìkà èèyàn ni wọ́n. Wọ́n ní báwo ni ilé tó jóná ṣe papọ̀ mọ́ afẹ́ ọkọ a ò fẹ́ ọkọ, àti pé ṣé bí mùsùlùmí ni Kazeem Adéòtí tó sì lẹ́tọ̀ọ́ lábẹ́ súnú ẹ̀sìn náà láti fẹ́ ju ìyàwó kan lọ. Àwọn míín tilẹ̀ sọ pé kò yẹ kéèyàn máa fi èèyàn alára bíi tiẹ̀ ṣe yẹ̀yẹ́ tàbí pẹ̀gùn ẹ̀ nírú àsìkò yìí nítorí ẹni tí kò tíì kú ni kò lè sọ pé irú ikú báyìí ni yóò pa òun. Wọ́n ní àwọn pẹ̀lú kò mọ irú ìṣẹ̀lẹ̀ tó lè ṣẹlẹ̀ sí àwọn pàápàá. Ní ti Mercy, òṣèré náà ti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó pè sórí fóònù, àwọn tí wọ́n ń béèrè pé kó fi àsùnwọ̀n ìfowópamọ́ ẹ̀ ránṣẹ́, àwọn tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí i láti bá a kẹ́dùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òun náà dúpẹ́ lọ́wọ́ wọn fún ìfẹ́ àìlẹ́gbẹ́ tí wọ́n fi hàn sí i lásìkò tó ń la ìpèníjà yìí kọjá. Bẹ́ẹ̀ ló gbàdúrà pé wọn kò ní í fi irú ẹ̀ gbà o. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.